ẹ̀yin kan ní Nàìjíríà, ẹ̀yin kan ní Nàìjà, ẹ ti ya wèrè. Ìyà ló máa jẹ yín kú, ẹ máa kú sínú ìyà ni ọ̀pọ̀lọpọ̀ yín. Oriyomi sọ wípé àwọn mọ̀gbà kan tí nígbà tó fẹ́ lu àwọn kan wọ́n lọ kó wọn ní prison. Ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ ń defend ní comment section pé kò rí fẹ́ sí rẹ̀ for the fact pé ó sọ ó mọ̀ ń pa ẹnìyẹn ó mọ àwọn tó ń ṣe. So àwọn tó ẹ wá sọ pé Mákindé ló rí fẹ́ sí, okay kí Mákindé wá defend ara ẹ̀. Òun ló sọ náà, èmi ò ṣe sọ bẹ́ẹ̀. Ìwọ tó ń defend ẹ̀ ní comment section ó ṣe sọ bẹ́ẹ̀. Oriyomi ló fi ẹnu ara ẹ̀ sọ ipe a mọ àwọn kan tẹ́ a lọ lò ní prison tá dẹ̀ dá wọn padà síbẹ̀. Ó wá jẹ́ pé ó involve o kò involve o ó mọ àwọn tó ń ṣe. Ó establish pé wọ́n ṣe. Ẹ jẹ́ káwọn tó ṣe wá defender ẹni tẹ́ bá ti nífẹ̀ẹ́ sí kò kàn yín kò lè orí yín ti burú. Ó má tún lọ ṣe kíní yẹn ní English orí yín ti burú. Oriyomi ló fẹnu ara ẹ̀ sọ pé àwọn ló ń kó àwọn èèyàn ní prison. Àmọ́ àwọn kan tẹ́ lọ mú ní prison tẹ́ lò nígbà tó dẹ̀ ṣe tán ẹ tún dá wọn padà síbẹ̀. That means pé Oriyomi wà in the know ó mọ̀. Ìdá òun ló ṣe o òun kọ́ ló ṣe o ó mọ ẹni tó ṣe ó mọ̀ pé government ṣe government should defend ara wọn. Ẹ dẹ̀ wà ní comment section Yinka ò gbọ́ Yorùbá it's not olórí burúkú ni gbogbo ẹ̀yin tẹ́ fi comment ẹ̀ ní ṣoríire. Ìyà ló máa jẹ yín kú tọmọtọmọ because ẹ máa rí òótọ́ ńlẹ̀ báyìí ẹ dẹ̀ máa cover ẹ máa rẹ́tẹ̀ ńlẹ̀ dẹ̀ máa palàpalàpà. Oriyomi ló sọ fúnra rẹ̀ lórí show tó ṣe wípé a mọ àwọn kan a lò wọ́n nígbà tí a jáde nínú prison a mú wọn jáde a lò wọ́n a dẹ̀ lò wọ́n tó a tún dá wọn padà síbẹ̀. Ó wá jẹ́ òun ló lò wọ́n o kò jẹ́ òun ló lò wọ́n o. That means pé ó mọ̀ nípa pé wọ́n ṣẹlẹ̀ ni. Ẹni tó bá mọ̀ nípa crime is also a criminal. Ká tó gbọ́ àǹtí Yẹmí Yinka TNT nìṣó ẹni tó bá mọ̀ nípa crime is also a criminal. Ṣé ohun tí wọ́n ń sọ ṣó yé yín ẹni kíni ẹni kò yé yín àbí ẹ kò sí wàhálà màá fi fídíò sílẹ̀ fún yín kẹ́ ẹ gbọ́ tán ẹ má dá nìkan gbọ́ o ẹ torí ẹ wò nǹkan ń bẹ nínú fídíò yìí ẹ gbẹgẹdẹ gbiná o àǹtí Yinka ẹ wọ́n tẹnu bọ̀rọ̀ ọ̀rọ̀ jáde gan o ohun tẹ́ ẹ gbọ́ rí ẹ gbọ́ nínú fídíò yìí ẹ ṣáà mi ṣí ẹ jẹ́ kó lọ viral gan nígbà tẹ́ bá gbọ́ tán tó bá wá yé yín nígbà náà ẹ já pàdé ní comment section ó yẹ já tẹ̀síwájú. Ó mọ̀ nípa pé wọ́n ṣe ó mọ̀ wípé wọ́n ṣe ó mọ̀ pé ó happen kò wájú òun ló ṣe àwọn tó ń rí fàṣẹ ẹ̀yin náà lẹ ti dárúkọ Mákindé ń bẹ̀ gọ́ọ̀mẹ̀ntì máa defend ara wọn pé ẹ lọ ń kóyàn ní prison ẹ lọ ń lò wọ́n. That means wípé ẹ lè lọ kó àwọn èèyàn ní prison àwọn tí gọ́ọ̀mẹ̀ntì ò bá fẹ́ gọ́ọ̀mẹ̀ntì lè lọ kó àwọn èèyàn ní prison kí wọ́n ní pé kí wọ́n lọ pa àwọn èèyàn wọ́n á dẹ̀ tún sáré dá wọn padà sí prison wọn ò wá ní trace àwọn tó assassinate àwọn èèyàn wọn ò ní trace wọn because nǹkan tẹ́ ń ṣe ni ẹ mọ nǹkan tí Oriyomi sọ sí àbẹ́ olórí burúkú ni yín ni àbẹ́ ìṣe èrè ni ẹ mọ gravity nǹkan tó jáde lẹ́nu Oriyomi ni ẹ dẹ̀ fẹ́ wá máa defend àní kí governor tó rí fẹ́ẹ̀sì kó wá defend ara ẹ̀. Èèyàn sọ pé àmọ́ àwọn kan tẹ́ lọ yọ nínú prison ẹ dẹ̀ dá wọn padà síbẹ̀ ẹ dẹ̀ tún defend it's not fair àní ẹ máa gọ̀kú ìyà ló máa jẹ yín kú ẹ ní rí bá ti ṣe gbogbo ẹ̀yin tẹ́ fi comment yẹn síbẹ̀ ẹ ní rọ́nà gbé gbà ìyà ló máa jẹ yín kú. Tó bá jẹ́ pé Mákindé ni Oriyomi refer sí kó defend ara ẹ̀ because criminal act ni Oriyomi ó mì pé Oriyomi mọ̀ pé ó ń ṣẹlẹ̀ ó mọ̀ pé ó ń ṣẹlẹ̀ èmi ò ṣe sọ bẹ́ẹ̀ ìwọ ò ṣe sọ bẹ́ẹ̀ òun ló sọ so ìjọba láti defend ara wọn because tí ó bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mí àwọn citizen ẹ̀mí àwọn èèyàn ò save. Dámi pé ìjọba máa lọ sínú prison lọ invite lọ kó àwọn criminal àwọn tí wọn bá like wọn lọ eradicate wọn wá ní kí wọn lọ pa wọn wá lọ assassinate wọn sáré dá wọn padà sínú prison àwọn tí wọn assassinate wọn ò ní lè trace ẹni tó pa wọn it's as good as that nǹkan tó Oriyomi sọ pé àwọn mọ̀ ẹ máa lọ kó wọn nínú prison ẹ lò wọn ẹ dẹ̀ tún dá wọn padà Oriyomi mọ̀ ń pa ẹnìyẹn ó dẹ̀ mọ̀ àwọn tó ń ṣe ìjọba láti béèrè lọ́wọ́ àwọn tó ń ṣe àwọn tó ìjọba tó bá accuse náà láti wá defend ara wọn torí ẹ̀mí aráàlú ò save ẹ̀mí aráàlú ò save ìjọba tó bá ṣe bẹ́ẹ̀ ẹ̀mí aráàlú ò save ẹ̀yin èèyàn kan wá dúró sí comment section ẹgbẹgbẹ̀rún ìyálàyà kòrípọ̀rí ìyálàyà gbogbo yín ò lè ṣe nǹkan kan fèmí
kò lè ṣe nǹkan kan fún mi. That means pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà tọ́rọ̀ stamp ṣẹlẹ̀ tí wọ́n bò mọ́lẹ̀ tá a gbọ́ nǹkan kan dọ̀la ìjọba lọ́wọ́ nú ẹ̀. That is the reason that ó mì bẹ́ẹ̀ ni pé ìjọba cover ẹ̀ ni. Torí náà Oriyomi ti ní ẹ máa lọ múyàn nínú prison, ẹ máa lò ẹ máa dá padà. Ó lè ló mọ pàṣẹ ó lè tọ̀. That means pé Oriyomi mọ̀ pé ó ṣẹlẹ̀. Oriyomi dẹ̀ mọ àwọn tó ṣe sí. So ìjọba láti wá defend ẹ̀. Àwọn ẹ̀mí àwọn èèyàn ò save, ẹ̀mí mẹ̀kúnnù ò save. It's a criminal act. Ẹ̀yin kan wá jókòó sí comment section. Ẹ wá fẹ́ máa twist. Èmi lẹ́ ń twist. Èmi tí mo máa lọ ṣe show yẹn again ní English káwọn èèyàn gbọ́. Èmi lẹ́yìn twist. Oriyomi is not referring to him. The fact that he said it, that means he knows about it. He said it. He said it on air. He said it. He mentioned it. That means pé ó mọ̀ ń pa ẹ̀, ó mọ̀ pé ó ṣẹlẹ̀. Ó mọ̀ ń pa ẹ̀, ó mọ̀ pé ó ṣẹlẹ̀. Ó dẹ̀ wà party to that. Ó wà part of that thing tó ṣẹlẹ̀. Ojo lọ ṣe kò jo lọ ó ti confirm pé àwọn lọ sí prison. Wọ́n lọ ń kó èèyàn. Now the government should be asking him, who are the àwọn tó lọ sí prison lọ kó èèyàn? Yeah. Kí ló fi àwọn èèyàn yẹn ṣe? Because bó ṣe lọ sí prison yẹn, wọ́n máa lọ sí prison lọ kó èèyàn kó lọ pa èèyàn níta wọ́n tún dá wọn padà sínú prison wọn ní lè trace àwọn tí wọ́n lọ tó pààyàn. So government will go into the prison to bring out prisoner to kill people and return them to the prison. Nǹkan tó Oriyomi sọ nìyẹn. Ẹ̀yin wá sọ fún mi, ẹ wá ń defend ẹni kò ní dá fún gbogbo ẹ̀yin tẹ́ defend ẹni comment section. Bandit ló máa pa yín tìran. Bandit máa pa yín, kidnapper máa gbé yín, ó máa pa yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń defend ẹni comment section, bandit ló máa pa yín tìran wọn ò ní rí yín gbé, wọn ò ní rí yín. Èmi lẹ ń defend nǹkan pẹ̀lú. Téèyàn bá make irú confession yẹn níbí, kò lè lo 2 days táwọn MIC máa fi lọ gbé. Èèyàn make nǹkan tó wà significant bẹ́ẹ̀ yẹn, ẹ̀yin kan tún ẹ fẹ́ máa twist ẹ̀. Ẹ fẹ́ máa twist ẹ̀ nítorí pé like Oriyomi. Oriyomi said it. Pé àwọn máa ń lọ sí prison. Kò sọ pé wọ́n ń lọ. Ó ní àwọn tó wà ní prison táwọn lò. Nígbà yẹn àwọn dẹ̀ tún dá wọn padà sí prison. Ó kara ẹ̀ mọ́ wọn. Tí ó bá wá jẹ́ wọn, Oriyomi should be held responsible. Kó láti speaker, ó láti mention àwọn tó ń ṣerú ẹ̀. Torí àwọn tó ń ṣerú ẹ̀ ọ̀tá ìlú ni wọ́n. Àwọn tó ń ṣerú ẹ̀ ọ̀tá mẹ̀kúnnù ni wọ́n. Àwọn tó ń ṣerú ẹ̀ apààyàn ni wọ́n. Àwọn tó ń ṣerú ẹ̀ criminal ni wọ́n. Àwọn tó ń ṣerú ẹ̀ olè ni wọ́n. You cannot exonerate Oriyomi from this. You cannot exempt him. Òun ló mọ̀. Tó mọ̀ pé wọ́n máa lọ ń kóyàn ní prison. Wọ́n dẹ̀ máa dá wọn padà síbẹ̀. Aráàlú should start demanding àwọn tó ń ṣerú ẹ̀. So àwọn innocent souls tí ẹ̀ ń pick ní títì. Àwọn tó innocent souls tí ẹ̀ ń pick ní títì. Ẹ lọ fi ń replace àwọn criminals ni. Tó máa bẹ̀yìn tẹ́ ẹ̀ ní gbọ́. Ẹ máa so ó lọ́wọ́ ìjọba nínú kọ́lọ́pàá máa pick àwọn èèyàn ní títì kó máa kó wọn sínú prison. Kó máa release wọn on bail. Kó máa sọ nǹkan kan ọwọ́ ìjọba wà ńbẹ̀ based on what Oriyomi has said. Oriyomi ló sọ bẹ́ẹ̀ wípé wọ́n lọ múyàn nínú prison. Wọ́n á lò wọ́n á dẹ̀ tún dá wọn padà síbẹ̀. So what are you guys defending? Kí lẹ̀ ń defend? Kí lẹ̀ ń defend? You all should be calling out the government or calling out Oriyomi kí government wá defend nǹkan tí Oriyomi sọ. What are you defending? Nǹkan tó open. What are you defending? Government should come out and defend what Oriyomi said. Oriyomi should be held accountable nǹkan tó sọ. And that person wants to become a governor. And tó ti fàyè sílẹ̀ láti jẹ́ ká mọ̀ pé àwọn jọ ń pààyàn ni. Because it's as good as killing people. You go into the prison to bring out prisoners for thuggery and you take them back into the prison. Either ìwọ ló ń ṣe o, ìwọ kọ́ ló ń ṣe o, lọ́wọ́ ń bẹ̀, o mọ àwọn tó ń ṣe. So you should start speaking now. The government should start defending now. What are you talking about? Mi ríru àwọn ará Nigerians yìí rí o. Mi ò ríru yín rí o. Èmi ò ríru yín rí o. Mi ò ríru yín rí o. Mi ò rí yín rí o. Ẹ rí fact báyìí.
ẹ dẹ̀ tún fẹ́ máa pọtí ilé kín, ẹ tún fẹ́ máa cover èèyàn fẹnu ara ẹ̀ sọ, wọn ò gbébọn sí létí, kò sí under duress, kò sí under tension, ó jókòó relax, ó ní àmọ́ àwọn tó jẹ́ wípé a lọ lò wọ́n nígbà yẹn nínú prison, a lọ mú wọn jáde nínú prison, because everybody feels they can speak with abandoned impunity, abandoned, kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. A máa lọ sínú prison, a máa lọ mú wọn, à ń lò wọn, à tún dá wọn padà, and you all ẹ wá lọ sí orí platform, ẹ wá lọ ń sọ, ẹ wá lọ ń defend nǹkan tí ó wà defendable. Ntí Oriyomi sọ, ida ó ṣe o kò ṣe o, that means pé ó wà aware pé wọ́n ṣe, wọ́n carry it along, ó mọ̀ pé wọ́n ṣe, ó confirm pé wọ́n ṣe, whether òun kọ́ ló máa ṣe o, he should be held responsible to produce those people don't engage in that kind of nefarious activities. On láti produce wọn. Ìjọba federal government will step into this. It's not nǹkan tẹ́ rò pé nǹkan kékeré yìí, nǹkan kékeré kọ́. Mọ implication ẹ̀ ni. Ọmọ yín lè wà ní prison pé bóyá wọn kò mọ roga tí ò ṣe nǹkan kan. Ìjọba ó mì pé set Oriyomi tí àwọn Oriyomi mọ̀, wọ́n lè wọlé kọ́ lọ mú kọ́ ní kọ́ lọ pààyàn, kọ́ dá ẹjọ́ àyàn sí wọn lọ́rùn, kọ́ ní wọ́n pààyàn láti shift case oníkèsì lé wọn lórí. Do you know the implication of what that guy said outside? Do you know the implication of what he said on her? Ẹ wá ń ṣe fẹ́ máa cover ẹ̀, kò ní dá fún gbogbo ẹ̀yin tẹ́ ń cover ẹ̀ ní ṣoríire. Ọlọ́run máa wàhálà ìbànújẹ́, Ọlọ́run máa gbé sí yín níwájú. For the fact pé ẹ rí òótọ́, ẹ dẹ̀ fẹ́ máa cover nítorí pé ẹ love èèyàn. Èèyàn make irú statement bẹ́ẹ̀ yẹn tó yẹ kẹ́ máa demand explanation. Kó kẹ́ máa bẹ̀ kó call àwọn people yẹn out. Ẹ tún wá fẹ́ wá máa defend ẹ̀. You all are bastards. Ẹ fẹ́ máa defend ẹ̀. Ó dà pé mi ò rírú ẹ̀ rí. Èèyàn sọ wípé àwọn mọ àwọn tó yẹ pé àwọn lọ sí prison, just like àwọn ọ̀rọ̀ yẹn just like that, àwọn lọ sí prison lọ kó wọn, àwọn dẹ̀ tún dá wọn padà síbẹ̀. So government, this is what you do to your people. Oriyomi ti open up, so this is what you do to people. This is what you do to mẹ̀kúnnù. This is what you do to people to fi pa wọn ti gba justice. So you go behind to release ẹlẹ́wọ̀n láti gbé wọn lọ ṣiṣẹ́, and you take them back. This is what you do to people tí wọ́n àwọn ọmọ ọlọ́mọ wọn gba laptop, wọn gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn. This is what you do to them. Máa lọ ṣe show yẹn ni. Governor Ṣèyí Mákindé, federal government must step in. Oriyomi made the true confession that you people go to the prison to pick people for thuggery and you return them. It is a confession to make it. Either anybody likes it or not. Ẹ gbé ra yín kẹ́ ṣe show fún mi, ẹ fẹ́ kú lọ́wọ́ mi torí pé mi ò bẹ́ bá ṣe báyìí. Mama fún yín ní analysis lórí kíní yẹn. You all don't know the implication of what he said. Somebody that want to become a governor. Ó sọ fún wa wípé òun engage in criminal activities. Or òun mọ àwọn tó engage in criminal activities. Ẹ wá fẹ́ máa defend ẹ̀. Ó máa gbé àwọn èèyàn yẹn jáde nítorí ọmọ mẹ̀kúnnù tó bá pick ní títì. Ó mì pé àwọn ọlọ́pàá máa ń mọ̀ pick àwọn èèyàn láti keep wọn sínú prison kó lè lọ lò wọ́n fún criminal activities. Ìjọba wa dé lónìí tó lè ní ràbọn fún yàn, ń bí léèrè wípé ẹni tó ní mo ràbọn fún yìí, tó ní mo mú mọ́dọ̀ yìí, àwọn tàná ṣé wọ́n gbé wọ́n pa nítorí pé wọ́n rí lọ́dọ̀ ẹ̀ àbí wọ́n rí lọ́dọ̀ ẹ̀ ká mú fọ́tò jáde. Màá béèrè wípé àwọn tàná o ṣé wọ́n gbé wọ́n pa ọ́ nítorí pé wọ́n rẹ́ni lọ́dọ̀ ẹ̀ àbí wọ́n rí lọ́dọ̀ ẹ̀ rí, àbí lélẹ́lò wọ́n wó mọ́ àwọn tó tẹ̀lé ọ lórí ńgbà náà. Asámẹ́ni tó wà ní prison gbà yẹn tó yẹ pé ká lè lò wọ́n láti lọ mú wọn jáde, a dẹ̀ mú wọn jáde, a lò wọ́n tàn sí dáhùn padà bẹ́ẹ̀. Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ Yinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Mo gbé ọ̀rọ̀ yìí, mo sùn mi ò lè sùn, mo gbé mi ò lè gbé. Mo wò pé kí ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, ìjẹ́ ìlú yẹn lè tòrò jẹ́ ó lè dá mọ́. Either you like it or not, kò sí nǹkan kan tó ń jẹ́ ilé àbòsí ní oko torí wípé ó yàtọ̀ síra wọn, ẹ lè fi Nàìjíríà wé ìlú òyìnbó. Ẹ̀yin èèyàn, mo fẹ́ kẹ́ bá mi gbọ́ ọ̀rọ̀ yìí. Oriyomi Hamzat gangan, mo fẹ́ kó jókòó sínú ìyẹ̀wù ẹ̀ kó gbọ́ ọ̀rọ̀ yìí fúnra ẹ̀. Onílé àlejò
mo fẹ́ kẹ́ bá mi gbọ́ ọ̀rọ̀ yìí bí mo ṣe wà yìí nínú bíbà yìí tí ọ̀rọ̀ yìí bá ti ẹnu mi jáde tó lọ sí orí social media tó jáde pẹ́rẹ́ tí àwọn tó ń sọ Yorùbá bá gbọ́ tán wà ní tán bóyá irú Kẹ́mi Badenoch ni kó gbọ́ ṣe mọ̀ pé yẹn máa gbọ́ Yorùbá díẹ̀ àbí kán wá lọ interpret kán rí pé ó jálẹ̀ ọ̀dọ̀ mi kò lè tó 3 days tí àwọn ọlọ́pàá tó ń pè ní MI6 tó máa fi kanlẹ̀kùn lé mi nítorí kíni ọ̀rọ̀ tó wà criminal ni criminal offence ni kò sí pé anything kò sí méjì. Oriyomi sọ wípé àwọn ń lọ sí inú prison ìjọba federal government ṣáà ló ń keep àwọn èèyàn sínú prison àwọn á lọ mú èèyàn àwọn á wá lọ lo èèyàn yẹn fún tọ́gbì àwọn á tún dá padà sínú prison. Oriyomi dẹ̀ ní effrontery láti wá sọ yẹn ní orí social media. Wọ́n ní àwọn jọ ń ṣe mo feel wípé àwọn tó jọ ń ṣe ìjọba ní láti rí sí ọ̀rọ̀ yìí honestly àwọn tí Oriyomi jọ sọ pé àwọn jọ ń ṣe mi mọ ọ̀nà tẹ́ fẹ́ gbégbà because mi ò mọ nǹkan tẹ́ fẹ́ sọ ará ìlú dà bóyá fún ni bóyá dì ni bóyá ẹlẹ́dàá àwọn èèyàn ló jẹ́ kí Oriyomi wá sọ síta wípé àwọn máa lọ ń kó àwọn èèyàn nínú àwọn máa lọ mú àwọn èèyàn nínú prison àwọn máa lò wọ́n níbi tí ìjọba keep àwọn èèyàn sí that means pé gbogbo àwọn tó ń gba justice tó rò pé àwọn èèyàn ń gba justice àwọn mẹ̀kúnnù tán láwọn ń gba justice ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ń fún wa ní pressure pé ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn fi pé àwọn ti gba justice ẹ lè lọ sẹ́yìn lọ release àwọn prisoners ẹ ti jẹ́ ká mọ̀ sí pé àti bandit o àtàwọn tẹ́ ẹ mú o àwọn tẹ́ ẹ bá ti nífẹ̀ẹ́ sí lẹ máa ń keep sínú prison àwọn tó bá wúlò fún yín ẹ máa gbẹ̀yìn lọ release wọn ìjọba máa gbẹ̀yìn lọ release wọn nínú prison nǹkan tó rí Yomi jẹ́ ká mọ̀ bíbá nìyẹn pé àwọn this a person that wants to become a leader ẹ dẹ̀ ti ń sọ fún wa pé ẹ wà criminal pé ẹ ń bọ́ síta ẹ máa lọ mú àwọn èèyàn lẹ́yìn láti inú prison bọ́ síta ẹ tún dá wọn padà sínú prison àwọn ìjọba tó ń lead àwọn ìjọba tí àwọn èèyàn entrust life wọn lé lọ́wọ́ àwọn ìjọba táwọn èèyàn fi pé bóyá táwọn bá ti gba justice ọkàn wọn balẹ̀ so ó ṣe é ṣe gan kẹ́ lọ tí ọmọ olówó bá commit crime ẹ lọ yọ ẹsẹ̀ ìjọ lọ sí abroad ó mean wípé gbogbo àwọn tẹ́ ń ṣà ní títí àwọn ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ẹ máa lọ fi replace àwọn èèyàn kan nínú prison nǹkan tẹ́ ń try láti sọ fún wa nìyẹn ìjọba ẹ láti wá defend nǹkan tí Oriyomi sọ yìí Oriyomi ti táṣìírí yín pé ẹ máa lọ múyàn nínú prison ẹ máa tún dá wọn padà so that means pé ẹ máa ń replace àwọn ọmọ mẹ̀kúnnù nínú prison ẹ máa ń yọ àwọn ọmọ olówó kúrò ní prison lọ sí abroad ẹ máa fà àwọn mẹ̀kúnnù sí that means àwọn aláìṣẹ̀ tẹ́ ń píìkì ní títí tẹ́ ń jù sínú prison ẹ máa lọ fi replace àwọn èèyàn tẹ́ ẹ yọ ni Oriyomi dẹ̀ ní effrontery somebody that want to become a leader ẹ ti ń sọ fún wa criminal nefarious activities tẹ́ ń carry out ẹ ti ń sọ fún abẹ́yìn ṣẹ́yìn òyìn ò gbọ́ nǹkan tí mò ń gbọ́ ni àbí ẹ rí nǹkan kan níbẹ̀ ẹ rí nǹkan kan nínú eléyìí olórí burúkú ọ̀pọ̀lọpọ̀ yìí ṣì ń bọ̀ wá bú mi o ẹ rí nǹkan kan nínú nǹkan tó Oriyomi sọ yìí pé àwọn á lọ múyàn jáde nínú prison ìjọba tó wà lórí oyè ń sìn òun mo fi pé alleged ni o mo fi pé òun ni Oriyomi refers ẹ láti defend ara yín Oriyomi gan láti ní lawyer òun láti ní ẹni tó máa di because eléyìí criminal case lélẹ́yìí criminal ni pé ẹ lọ mú àwọn èèyàn nínú prison ẹ lọ lò wọ́n ẹ tún dá wọn padà síbẹ̀ prison tí àwọn ìjọba keep àwọn èèyàn sí prison tí àwọn èèyàn tọrọ pé àwọn ti gba justice àwọn èèyàn wọn àwọn tó ṣe nǹkan against wọn ti wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀yin máa lọ mú àwọn èèyàn jáde ẹ tún dá wọn padà síbẹ̀ ẹ wo àwọn tó fẹ́ govern yín àwọn tó fẹ́ lead yín tí èèyàn kan bá sọ irú ẹ̀ nínú ìlú yìí kó tó sọ jáde ọlọ́pàá máa ti débẹ̀ tí wọ́n máa gbé kó tó sọ délẹ̀ wọ́n á ti gbé àwọn ọlọ́pàá tó máa gbé gan àwọn tó ń pè ní MI6 ni torí criminal case ni nefarious activities then carry out ni ẹ̀dẹ̀ tún ní effrontery láti wá fi rob our citizen àwọn wèrè kankan ò gbé wọ́n send video yẹn sí mi wọ́n á dìdí lọ wá pé ṣẹ́fun lè léyà àbẹ́dì ṣé ẹlẹ́dàá mẹ̀kúnnù ló ń jà báyìí tó jẹ́ kí àṣírí kọ̀ọ̀kan máa jáde báyìí ṣé ìjọba tí Oriyomi dé accuse ń bí torí wèrè ló máa ní wọn mọ nítorí Oriyomi bá wí bí ṣé wọ́n máa dákẹ́ wọn ní defend eléyìí pé ẹ lọ ń kóyàn nínú prison ẹ̀dẹ̀ ń lò wọ́n ẹ̀ tún dá wọn padà sínú prison and Oriyomi wants to become a leader ẹ̀yin tẹ́ ti carry out nefarious so ó mì pé nígbà tó bá decide ti yín náà ẹ máa lọ mọ àwọn èèyàn nínú prison it's as good as wípé ẹ ń pààyàn now it's as good as pé ẹ ń pààyàn ẹ yàtọ̀ sí pààyàn ẹ yàtọ̀ sí bandit wàláì it's as good as pé ẹ ń pààyàn àbẹ́tì mi nìkan ló ń gbọ́ ni àbí ẹ̀yin èèyàn ẹ rí nǹkan kan nínú ọ̀rọ̀ yìí ni mo sùn mo gbé tì mo mọ̀ pé ẹ máa bú mi ẹ̀yin tí ọpọlọ yín ti dúdú mo mọ̀ pé ẹ máa sọ̀rọ̀ but either you like it or not criminal ni criminal case lélẹ́yìí téèyàn bá dẹ̀ ní criminal record nídìí ibi tó o bá ti ń sọ ọ̀rọ̀ yẹn tó bá trace ẹ̀ sí ẹ ọlọ́pàá tó máa wá gbé wọ́n máa digun wá gbé ẹni pé o lọ ń yọ̀yàn ní prison ìjọba ẹ̀dẹ̀ tó wá make confession báyìí wọn àwọn ìjọba dẹ̀ dákẹ́ wọn ò ní defend ara wọn ẹ láti get to the bottom of this ẹ tún ní effrontery láti wá sọ ẹ lọ mú àwọn èèyàn ní prison ẹ lọ lù wọ́n ẹ tún dá wọn padà síbẹ̀ that means pé
tọmọ olówó bá wà ní prison that means pé àwọn tẹ́ máa lọ ń ṣà àwọn innocent souls then lọ ṣà ẹ fi lọ ń replace àwọn èèyàn ní prison ni it's as good as that. Pé ọ̀pọ̀lọpọ̀ tó rò pé òun gba justice ẹ ti gbẹ̀yìn gbé wọn travel out àwọn èèyàn ní adé ìjókòó sílé wọn rò pé àwọn ti gba justice àbí ẹ̀yin èèyàn ò gbọ́ ni. Ìjọba tí Oriyomi rí fẹ́ sí ń bí mo mọ̀ pé Oriyomi ní lọ́ọ̀yà mo dẹ̀ mọ̀ pé Oriyomi náà mọ nǹkan tó jẹ tẹ́lẹ̀ nǹkan tó sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí mo mọ̀ pé bóyá wọ́n ti ready fún Oriyomi náà dẹ̀ ti ready ìlú náà dẹ̀ láti demand explanation lórí nǹkan tó Oriyomi sọ lọ́wọ́ ìjọba so mo mọ̀ pé ìjọba ti ready fún ìlú Oriyomi náà ti ready fún ìjọba Oriyomi ti ready fún ìlú so true confession Oriyomi ti make confession pé ẹ̀yin ìjọba wọ́n ní ẹ máa lọ múyàn nínú prison ẹ lọ lù wọ́n ẹ tún dá wọn padà ẹ̀yin olórí burúkú máa ní àjò lè dàbí ilé làbọ̀ sí mi oko so ó mì pé ẹ lè pààyàn nínú prison kẹ́ gbé wọn jáde ẹ lè múyàn nínú prison kó di inú prison lọ sí abroad ẹ lè mú innocent soul kẹ́ jù sínú prison this is a trick of gbogbo èèyàn ẹ bá mi pé Oriyomi náà kó gbọ́ ọ̀rọ̀ yìí àwọn ló kúkú sọ ó ní mi rí lórí platform ẹ rí pé mo lọ dídì lọ mú jáde ni pé ẹ máa múyàn nínú prison ẹ tún dá padà síbẹ̀ and such person wants to govern a state ẹ̀yin olórí burúkú ẹ̀dẹ̀rí ẹ máa ní kinní kan ìjọba tó dẹ̀ tún ṣerú ẹ̀ according to nǹkan tó Oriyomi sọ ó sì wà lórí oyè àfi tẹ bá dé fún mẹ́jà mo fẹ́ wo nǹkan tí ìgbésẹ̀ táwọn ìjọba máa gbé lórí ọ̀rọ̀ yìí mo fẹ́ wo nǹkan tó máa ṣẹlẹ̀ mo mọ̀ báwọn méjèèjì both parties ti ní lọ́ọ̀yà torí criminal case ni engage in criminal activities ni Mr. Oriyomi criminal activities ni ẹ̀yin àti gbogbo àwọn tẹ́ sọ pé ẹjọ́ engage ara yín nú ẹ̀ is criminal ẹ káàárọ̀ ẹ̀yin tẹ́ fẹ́ sunkún ẹ sunkún I don't give a saucepan.